Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá bá ti mú àwọn review bí eléyìí wá jọ máa láǹfààní láti gbádùn ara wa. Sinimá tòní ní Igi Ìsàpẹ́ o. Igi Ìsàpẹ́ ẹ lè rí wò lórí ìkànnì Yorùbáhood. Ìbẹ̀lẹ̀ ti máa rí Igi Ìsàpẹ́ wò. Àwọn òṣèré ńláńlá, àwọn bàbá wa àgbà ló wà nínú sinimá yìí. Àwọn bíi bàbá Wándé, Ìyá Gbóǹkan, Òyìbóyì, Àbẹ̀ní Agbọ́n àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn bàbá àgbààgbà nínú sinimá, àwọn ló wà nínú sinimá Igi Ìsàpẹ́ yìí. Akọ́látọwọ́ bàbá Wándé ni. Sinimá yìí ó jẹ́ sinimá kan tó jẹ́ wípé tá a bá farabalẹ̀ a máa rí kòókòdùn ẹ̀. Lóòtítọ́ ó lè dàbí ẹni rí lókà lójú, ṣùgbọ́n ọgbọ́n wà nínú sinimá yìí. Torí wípé nígbà tí ẹbí rí nǹkan àlùmọ́nì lórí ilẹ̀ táwọn wá ọmọ tó kàwé o tí ó lọ sójú gbogbo mọ̀lẹ́bí pẹ̀lú àwọn òyìnbó tí ó mọ̀ ṣe kíni tí ó mọ̀ wá kùsà lórí ilẹ̀ wọn. Wọ́n fọ ọmọ kalẹ̀ o, wọ́n fọ ọmọ Àbẹ̀ní Agbọ́n kalẹ̀ láti mọ̀ ṣe kíni láti máa ṣojú gbogbo mọ̀lẹ́bí. Nínú 50% tán fẹ́ máa fún mọ̀lẹ́bí o, ọmọ Àbẹ̀ní Agbọ́n ti gbẹ́sẹ̀ lé 30. Nínú 30 gan-an wọn àtolórí ẹbí náà tó ti ṣe kíni nínú 20 tó kù jàre wọ́n tún ti ṣe kíni wọ́n ti ṣàpapín 20. Sinimá yà pàkejì báwo ni ó sì lọ àti bàbá Wándé náà tó jẹ́ wípé àgídí ni àwọn àti ìyàwó tó gbé sílé, àgídí ni lọ́tún àgídí ni lósì tó wá di bí ẹni fẹ́ mọ ṣàṣírà ẹni. Ìkíní ti lọ bá àwọn ìyá àrógbà sọmọ́balẹ̀, ìkejì náà ti lọ bá àwọn ìyá àrógbà sọmọ́balẹ̀. Àwa wò bá àrógbà sọmọ́balẹ̀ méjì oṣù wa pọ̀jù síra wọn tí ó mọ bára wọn jà. Bàbá Wándé àti ìyàwó yóò wá di kànrànjẹ́gbọ́n nínú ilé àti nínú ẹbí wọn. Ẹ wò tẹ́ ẹ bá tí wò ẹ sọ lọ sórí orí ìkànnì YouTube ẹ wò direct tàbí kẹ̀kẹ́ ìṣàjùmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn Francis máa ń sọ yẹn ni pé kẹ̀dà lóòdù ẹ wò ẹ tẹ̀ síbẹ̀ Yorùbáhood lẹ ti máa rí wò ẹ tẹ̀ síbẹ̀ Igi Ìsàpẹ́ látọwọ́ bàbá Wándé. Now, on the percentage of 100, wọ́n agree pé àwọn máa fún family ní 50%. Àwọn máa mú 50%. Ìbéèrè méjì lẹ béèrè. Ẹni àkọ́kọ́ ẹni. Tẹ́lẹ̀ ni pé ọ̀sẹ̀ kan kìíní kan ṣé ẹ rí ibi tọ́rọ̀ wá dé èmi bí ẹnìkan náà mo fara mọ́ ọ lọ́dọọdún o ire wa ló.